oríṣiríṣi àìsàn ló ń ṣe àwọn ọmọ aráyé kí Ọlọ́run kí ó gbà wá ní ọwọ́ àìsàn ni. Lénìí a fẹ́ sọ̀rọ̀ nípa àrùn ìbálòpọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n a máa mú Staphylococcus gẹ́gẹ́ bí test case la máa mú nítorí pé òun ló dà pé ó fẹ́ ní agbára jù nínú gbogbo àwọn àrùn tí a ti dárúkọ sílẹ̀ yìí. Àrùn ìbálòpọ̀ ó pọ̀ lóríṣiríṣi ó ju 25 ṣùgbọ́n ẹ jẹ́ kí n dárúkọ díẹ̀ nínú ẹ̀. A rí gonorrhea, a rí herpes, a rí syphilis, a rí chlamydia, a rí human papilloma disease. Staphylococcus náà wà nínú àrùn. Kí ni mo ṣe ń sọ pé because ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa sọ pé nítorí pé a ka ìwé Staphylococcus àbí ẹni ìwé àìsàn lóríṣiríṣi a mọ nǹkan tí ó ń jẹ́ nípa ọ̀rọ̀ Staphylococcus bóyá kòkòrò inú ẹ̀jẹ̀ àbí kíní ni à ń pè. Ọ̀pọ̀lọpọ̀ á pè ní inọ́run ṣùgbọ́n ká tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí mo ń sọ yìí ẹ jẹ́ kí a kọ́kọ́ mọ báwo ni àrùn kòkòrò inú ẹ̀jẹ̀ ló ṣe ń ṣèyàn. Ara yìí yún mí. Ọ̀rẹ́, wọ́n tó kú jẹ́ ká lọ irú yìí tó mọ̀ ká lọ kan ní. ara yún mí mi ò lè jáde. Ara yìí ń bá wọn. Ibà ní gbogbo ìgbà. Ọ̀rẹ́, inú mi ń gbóná. Ara yíyún, inú kíkùn, àìlèṣe déédéé. Ọ̀rẹ́, gbogbo ẹ̀yìn pátápátá ló ń dùn mí. Aṣọ mi ti dùn mí. Mo ti náwó. Owó ti tán ní kele. Ṣé o fọwọ́ bá jí Phylarny healthcare ni? Níbo ló wà? Ní adalemo bus stop, adalemo street, number 20, ní sango ọ̀tà. Gbogbo nǹkan tó kalẹ̀ yìí òkúlọ́gbọ́n ló máa ṣe. Báyìí Phylarny. Láàárín ọ̀sẹ̀ kan, wọ́n ó lẹ́kọ̀ọ́ sí ẹ̀kọ́ lọ́wọ́ ṣe kọ́ lọ jáde. A ti bẹ̀rẹ̀ látòrí pé kí inú máa gbóná kó máa gbóná bí ara kó máa gbóná bí ilé bread káta máa tàyàn bí ìgbà tí èèyàn fi atapara àbí àwọn kíní rọ́ọ̀bù ńláńlá tó ń lò tí ó máa jẹ́ kí gbogbo ara máa tàyàn yẹn àbí kí orí ẹ̀gbẹ́ kan kí ó máa fọ́yàn ní gbogbo ìgbà àbí kí nǹkan kí ó máa rìn káàkiri ẹ̀yà ara èèyàn àbí gẹ́gẹ́ bí wọ́n ti sọ kí ara máa tàyàn bí ìgbà tí èèyàn fi atapara ẹni tí tó ní pains tó ń pè ní pains in the abdominal pains àbí kí wọ́n pé obìnrin máa rí nǹkan tó ń pè ní discharge whitish discharge àbí brownish discharge àbí oríṣiríṣi colour tí ó fi ń discharge tí ó bá dẹ̀ ti ṣe tó bá ti discharge sí ara tí irú kíní yẹn bá wà nù ara obìnrin tó bá wà nù yàrá gbogbo yàrá ni òórùn máa kó then ọkùnrin àti obìnrin tí eléyìí bá ṣe máa ní pimples ní ojú something like pimples ó máa dàbí kí náà ti ń pè ní ojú ara obìnrin àbí ọkùnrin àbí kí èèyàn máa ní general body weakness moving sensation kí nǹkan máa rìn káàkiri ara èèyàn kí èèyàn máa believe pé bóyá ayé ló ń ṣe òun èèyàn míì á máa rìn lọ a ní nǹkan tí a máa fojú kó ìjàkadìwọ̀ ló pè pé òun fojú kó mẹ́wàá nǹkan tó ń ṣe náà ló ń bojú èèyàn míì jẹ́ ó ń ba kíní àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwọn ìdíwò la fi máa wò pé ibo ni wọ́n ti ń rí àwọn àìsàn yìí ọ̀pọ̀lọpọ̀ ó ṣeé ṣe kó yẹ pé Staphylococcus máa jẹ́ bóyá à ń bára wa ní àjọṣepọ̀ nìkan ni ó ń fa o ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ màá fẹ́ yànnàná pé tá a bá fẹ́ ṣe test a máa ṣe test àtọ̀ a ṣe test ìtọ̀ tó ń pè ní urinary tract urinary test a ṣe ti seminal fluid analysis wọ́n á dẹ̀ ṣe blood culture so inú àwọn ibi báyìí ni wọ́n ti ń rí kìíní tí àrùn ìbálòpọ̀ ò bá wà involve kò ní máa ba sperm ọmọ tó wà ní ara ọmọkùnrin jẹ́ nítorí pé ó ṣeé ṣe kó jẹ́ pé ó máa fa nǹkan tí à ń pè ní azoospermia ẹni tó ní àìsàn yìí ó ṣeé ṣe kó fa nǹkan tí à ń pè ní azoospermia àbí kó tiẹ̀ kí sperm kankan kí sperm díẹ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n kí ó má tó eléyìí tó lè bá obìnrin sùn kó fi lóyún torí pé infertility ó tún ti setting sí ẹni tí irú eléyìí ń ṣe oríṣiríṣi ọ̀nà ni mo mọ̀ wọ́n ní téèyàn bá ní cut ní ara kòkòrò inú ẹ̀jẹ̀ ó lè wọ inú ara
then téèyàn bá environment ibi téèyàn bá tún wà náà ibẹ̀ náà ló tún máa develop tí oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí tó ti máa ṣe èèyàn. So tí èèyàn bá ní àrùn kòkòrò inú ẹ̀jẹ̀ tí wọ́n ń pè ní inọ́run àbí tí wọ́n ń pè ní Staphylococcus infection, àwọn ọ̀pọ̀lọpọ̀ ti ná owó tó owó tó lè fi kọ́ odindi ilé pẹ̀tẹ́sì sí síbẹ̀síbẹ̀ kí ní nǹkan tó ṣe wọ́n lọ. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti dé ọ̀dọ̀ wa, mo rántí pé bàbá mi láyé àtijọ́ oògùn ẹyọ kan ṣoṣo tí bàbá mi ń ṣe nítorí pé bàbá mi kì í ṣe babaláwo, ṣùgbọ́n complain máa pọ̀ jù lórí àwọn kinní wọ̀nyí, wọ́n dẹ̀ mọ oògùn yẹn. A máa lọ as far as ń gbé à ń lọ sábẹ́kúta láti lọ já ewé tí à ń sọ ìta fi ń tọ́jú àìsàn yìí. A máa lọ as far as Abẹ́òkúta láti ìlú wa ní Ìkọ̀lé. Nítorí náà tí èèyàn bá ní àrùn yìí, wọ́n torí ẹ̀ dá àwọn ará ìlú òyìnbó ránṣẹ́ sílé, àwọn ará Èkó àbí àwọn tó wà nírìn àjò wọ́n ránṣẹ́ sílé láti pé káwọn èèyàn kí wọ́n lè ràn wọ́n lọ́wọ́ láti pé kí wọ́n lè mú àìsàn yìí kúrò nínú àgọ́ ara, nítorí pé ó máa ń yọrí sí oríṣiríṣi àìsàn. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé tó bá jẹ́ pé bá wọ́n fẹ́ tọ̀ láàárọ̀ lẹ́ẹ̀kan máa rí nǹkan bíi white tó máa kọ́kọ́ jáde ní orí nǹkan ọmọkùnrin wọn kó tó di pé ìtọ̀ tẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní jáde. Bẹ́ẹ̀ náà ló dẹ̀ ṣe rí fún obìnrin. Gbogbo ara máa yún èèyàn wá sùn kò ní sùn gbádùn, èèyàn máa jí. So oríṣiríṣi àwọn symptoms wọ̀nyí ni ẹni tí ó bá ní àrùn tí à ń pè ní kòkòrò inú ẹ̀jẹ̀ ni ló máa ń ní. Ẹlòmíì gan ó bá yún ara báyìí, ẹ rí i pé gbogbo ara yẹn ibi tó yún yẹn ńṣe ló máa brown, kó tó tún parẹ́ ó lè tó bí ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì. Tí ẹlòmíì oríṣiríṣi àwọn symptoms lè wọ́n máa fi mọ̀ pé òun ní irú àìsàn yìí. Ṣùgbọ́n tó bá ti ṣe ẹ́ bẹ́ẹ̀, bóyá kó kúkú lọ sí ilé ìwòsàn kó lọ ṣe àyẹ̀wò, then kó padà kó wá consult wa láti pé ká wá solution sí nǹkan tó ń ṣe ẹ́. Ẹ má gbàgbé gbogbo àrùn ìbálòpọ̀ ni Ọlọ́run fún wa ní agbára lórí ẹ̀, tó dẹ̀ jẹ́ wípé àwa náà ni à ń ṣe iṣẹ́ tá a dẹ̀ ti ń ṣe ń sìn tó yẹ pé ó ti ju 20 years lọ. Mo rò pé èèyàn ti perfect ní orí ẹ̀. Gbogbo èèyàn tí ó dẹ̀ mọ̀ mí ló mọ̀ mí pẹ̀lú òótọ́. Àwa òun ṣe àwọn tó yẹ pé wọ́n máa wà nínú ilé, wọ́n máa sọ pé wọ́n lóògùn eléyìí, wọn dẹ̀ ní ọ́fíìsì o, nítorí pé wọn ò fẹ́ kán máa wá wọn kiri. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ní àrùn àìlèṣedéédé àti àìtọ̀ tí ò dọ́mọ ní pé ìkan náà ni. Bẹ́ẹ̀ ni ó dẹ̀ yàtọ̀, nítorí pé àìsàn oríṣi méjì ni ẹ̀yin sọ̀rọ̀ nípa ẹ̀ yìí, tí ò dẹ̀ ń ṣe pé nǹkan ẹyọ kan náà máa fi tọ́jú ẹ̀. Ṣùgbọ́n nǹkan táwọn èèyàn máa sọ wá ní ẹ̀ tó bá ní low sperm count àti àìlèṣedéédé àti okó ẹ̀ ò tóbi, wá ní nǹkan ẹyọ kan náà fi ń tọ́jú gbogbo ẹ̀. Wọ́n bá ti mú jáde, ẹ̀ tún mọ̀ pé onírọ́ ayé làwọn wọ̀nyẹn. Yàtọ̀ sí àwọn tí ó bá ní àrùn àìlèṣedéédé nílé iṣẹ́ wa, ẹ ti rí i pé oògùn bíi oríṣi bíi 4 la kó sílẹ̀ tí à ń lò fún àwọn tí ó bá ní àrùn àìlèṣedéédé. Nítorí pé wọ́n ń pe kinní kan wọ́n ní option A4 náà ń pè ní adónibíẹnilagi. Ẹ ti gbọ́ rí pé kán sọ pé adónibíẹnilagi, tó jẹ́ pé àdó máa ń lè dúró mú pátá. Ìbálòpọ̀ ó ṣe pàtàkì, ó ṣe kókó fún wa. A gbọ́dọ̀ mọ̀ bí a ṣe lè bá ìyàwó wa ṣeré, a gbọ́dọ̀ mọ̀ bá a ṣe lè mú inú ìyàwó wa dùn, a gbọ́dọ̀ mọ̀ bá ìyàwó wa ṣeré, a gbọ́dọ̀ mọ̀ fa ọkàn ìyàwó wa mọ́ra. Nǹkan tó wà lára ìyàwó wa yẹn kò gbọ́dọ̀ jẹ́ àjòjì sí wa, nǹkan tó wà lára tiwa náà kò gbọ́dọ̀ jẹ́ àjòjì sí ìyàwó wa. Gbogbo àwọn nǹkan yẹn a gbọ́dọ̀ mọ̀ fi ṣeré, àwa náà gbọ́dọ̀ mọ̀ fi ti ìyàwó wa ṣeré. A gbọ́dọ̀ mọ̀ sáìsì nǹkan tí ó wà ní àyà ìyàwó wa. Gbogbo àwọn nǹkan tá à ń sọ yẹn kì í ṣe ẹ̀ṣẹ̀. Ó wà pọ̀tàtì fún ọkùnrin gẹ́gẹ́ bí adé orí wa wípé kó mọ̀ nǹkan tí ìyàwó ẹ gbé sí àyà. Kó bá mọ̀ sáìsì ọyàn ìyàwó rẹ̀, dábì pé kò nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀, dábì pé kò wo nǹkan ìyàwó ẹ̀ fín, dábì pé kò gbé nǹkan ìyàwó ẹ̀ dání. Bóyá nǹkan tó wà láyé ìyàwó ẹ̀ yẹn bóyá ti waterlemon ni, bóyá nǹkan tó wà láyé ìyàwó ẹ̀ yẹn bóyá ti ìbẹ́pẹ ni, bóyá nǹkan tó wà láyé ìyàwó ẹ̀ yẹn bóyá ti ọsàn ni, bóyá ti orange ni. Ó gbọ́dọ̀ mọ̀ sáìsì ọyàn ìyàwó ẹ̀. Ẹlòmíì wà tó yẹ pé ó lè jẹ́ ti alágbọn. Ó gbọ́dọ̀ wèrè, ó gbọ́dọ̀ mọ̀ sáìsì ìyàwó rẹ̀, ó gbọ́dọ̀ mọ̀ nǹkan tí ó wà láyé ìyàwó rẹ̀. Bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀ náà gbọ́dọ̀ mọ̀ nǹkan tí ó wà ní abẹ́ rẹ̀. Nǹkan tá a pè ní máìkì yẹn, ìyàwó ẹ̀ gbọ́dọ̀ mọ̀ nǹkan tó wà níbẹ̀. Ìyàwó ẹ̀ gbọ́dọ̀ gbé nǹkan dání, ó gbọ́dọ̀ wé rẹ̀ wò, ó gbọ́dọ̀ mọ̀ irú sáìsì nǹkan tí ó jẹ́. Tí bí ó dá ti yín bá
le tán bóyá máa dàbí pàṣán ni bóyá títí yín bá le tán bóyá máa dàbí kùmọ̀ ni bóyá títí yín bá le tán bóyá máa dàbí kọ́kọ́rọ́ ni ó gbọ́dọ̀ mọrú àwọn nǹkan tó wà níbẹ̀ gbogbo àwọn nǹkan tá à ń sọ yẹn a fi múnú ara wa dùn gẹ́gẹ́ bí lọ́kọ-láya ni ẹ̀jáwó ẹlòmíì látijọ́ tó ti fẹ́ láti 10 years tó ti fẹ́ kò fọwọ́ kankan ọkọ rẹ̀ rárá kò gbé nǹkan ọkọ rẹ̀ yẹ̀wò kò mọrú nǹkan tó wà lábẹ́ ọkọ rẹ̀ ìta ni wọ́n ti máa ròyìn pé bàbá alágbájá tó bá kì mí mọ́lẹ̀ tó bá bá mi ṣeré gbogbo sára mi ló máa dìde ìyàwó ilé fúnra ara rẹ̀ kò mọ nǹkan tó wà lábẹ́ ọkọ rẹ̀ ìgbà míì wọ ọkùnrin àbí obìnrin wá lè mọ fọwọ́ kan ọkọ rẹ̀ ńgbà míì kó sọ pé ọkọ òun kanra bí ajé ẹlẹ́kùnkùn kó sọ pé nǹkan ọkọ òun tóun fọwọ́ kan tóun fọra ródóródó wípé àwọn nǹkan yẹn kò ṣe kíni kò gbéra bó ṣe yẹ kó gbéra wípé ìgbà míì wà tá a bá tiẹ̀ ti ń ṣeré lọ gbogbo kíní yẹn kàn máa dẹnu kọlẹ̀ ni tó jẹ́ pé kò ní múfù àwọn nǹkan tá à ń sọ yẹn ó lè jẹ́ pé bóyá àwọn àìsàn kọ̀ọ̀kan ti wà lára a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Dr. Banji Phylarny ìgbà tí wọ́n gbọ́ gbogbo àwọn nǹkan tá à ń sọ yẹn ni wọ́n wá wọ́n dẹ̀ kó àwọn nǹkan tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ fún wa ni wọ́n ń pè ní oxan A4 ó ní wọ́n fi ṣe jomi floss pé a ó wà fún àwọn ìdọ̀tí ara bóyá ẹ̀jẹ̀ dọ̀tí ni tó jẹ́ pé gbogbo àwọn nǹkan yẹn kò jẹ́ kó mọ múfù kò jẹ́ kéèyàn mọ relax kò jẹ́ kí ọkùnrin mọ discharge dáadáa tí wọ́n náà fi ṣe jomi floss àwa tá a fẹ́ kí nǹkan ọkọ wa kó dàbí pàṣà àbí kó dàbí kùmọ̀ àwa tá a sọ pé nǹkan ọkọ wa pé kò ká wa dáadáa wípé kò ṣiṣẹ́ bó ṣe tó eléyìí ló máa mú tóbi òun ni Mr Big tó yẹ pé tí ọkùnrin bá lò á jẹ́ kí gbogbo àwọn nǹkan yẹn á jẹ́ kó lè le dáadáa extra strong tó yẹ pé ó máa jẹ́ kí nǹkan yẹn kó strong dáadáa kó lè tẹ àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n dáadáa bí a ṣe fẹ́ kò ní jẹ́ pé bóyá ó ń ṣe súkẹ́súkẹ́ fún wa á jẹ́ kó le dáadáa fún wa nítorí náà gbogbo àwọn obìnrin tí à ń complain wípé nǹkan ọkọ wa ó lè kú gangan lélẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ àṣekè ni wọ́n wá kó gbogbo ẹ̀ papọ̀ wípé ó dáa fún ara. eléyìí tí mò ń sọ fún wa ni ó ń pè ní oxan A4 tó jẹ́ pé ó ń ṣe àǹfààní fún wa bóyá wá ní nǹkan kan tó jẹ́ pé a fẹ́ béèrè nípasẹ̀ iléeṣẹ́ wọn a lè pe fóònù nọ́mbà wọn 07034809006. So tó bá ń find it difficult láti ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin ẹ gbìyànjú kí ẹ ra option A4 àbí 3 direct because tí ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní lò ẹsẹ̀kẹsẹ̀ ni ìyàtọ̀ ti máa dé bá ara yín lẹ́sẹ̀kẹsẹ̀ ni o láàrin ìjọ kan síjọ́ méjì bóyá o wá ní àrùn mìíràn tó jẹ́ pé ó máa ń disturb tí ó jẹ́ kí okú ẹ̀ le eléyìí kò kan option A4 àtẹ̀kọ́kọ́ ṣe iṣẹ́ tiẹ̀ àwọn oògùn tí à ń lò fún option A4 náà ni ó wà ní gbogbo bíi tí a pè ní bẹ́ẹ̀ kẹ̀ ni à ń tọ́jú oríṣiríṣi àrùn gẹ́gẹ́ bí mo ṣe sọ pé STD là ń sọ̀rọ̀ nípa àwọn àrùn tó jẹ́ pé tá a bá fún yín lóògùn láàárín ọ̀sẹ̀ kan gbogbo symptoms máa tán ẹ ṣe máa làwọn oògùn wọn tán kẹ́ tó tẹ̀ lọ ṣe àyẹ̀wò gbogbo ẹ̀ ti parí nìyẹn bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn tó ní oyún ìju bóyá ìju ọlọ́lọ ni ìju alákàn tàbí ìju alápàádì ọlọ́run ń gbọ́wọ́ wa láti ṣiṣẹ́ láti fi tọ́jú àwọn èèyàn wọ̀nyẹn àwọn tó ní àrùn tí a pè ní arthritis àwọ̀ká tàbí arúmọléegun ẹni tó ní àrùn ìtọ̀ ṣúgà bó jẹ́ type A type B gestational àbí whatever gbogbo ẹ̀ náà ni à ń treat ní ọ̀dọ̀ wa bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ní òrórùn sùn ẹni tí òrórùn sùn ta ni ó ṣe mọ̀ pé àrùn ọpọlọ ò jìnnà sí bẹ́ẹ̀ ni oríṣiríṣi ikọ́ bóyá ikọ́ fèé àwúbì àbí oríṣiríṣi ikọ́ ṣá ni à ń tọ́jú ní ọ̀dọ̀ wa bẹ́ẹ̀ dẹ̀ ni àìsàn tí à ń pè ní hypertension ni ó wà ń tà ń sìn tó yẹ pé ó ń pa gbogbo èèyàn ìgbà tó bá rí èèyàn kan láàárọ̀ tó bá dalẹ́ tó rí tán ní ó ti kú àbí tó rí èèyàn kan lénìí tó dọ̀la tán ní wọ́n mà ti sí ní àná yẹn tó rí náà wàá ti mọ̀ pé àrùn hypertension ni nǹkan tí ó ń fà kì í ṣe pé bóyá any other thing tó sápamọ́ nǹkan kan ò sápamọ́ síbẹ̀ àrùn hypertension ni tí ò bá dẹ̀ tó ẹ̀ tún wá ní tí ò bá tún wá kú ó ṣeé ṣe kó jẹ́ pé ó máa ní nǹkan tí à ń pè ní stroke so àrùn burúkú ni tó máa bá èèyàn láyé jẹ́ tó ń bani láyọ̀ jẹ́ ni àtàwọn tó súnmọ́ èèyàn àtàwọn tí èèyàn súnmọ́ lèèyàn fi ń ṣe nítorí náà a ní àwọn machine tí a fi ń ṣàyẹ̀wò tí a tún tà lọ́dọ̀ wa in case tí ẹ bá nídìí láti ra àwọn machine wọ̀nyí láti pé kẹ́ lè mọ̀ pé láti ní máa fi control ẹ̀ ẹni tó bá ti ń control ẹ̀ má jẹ́ ká tanra wa jẹ kò lè ní stroke àbí kó kú òjijì so bẹ́ẹ̀ náà la dẹ̀ tún tọ́jú oríṣiríṣi àwọn àrùn míì bóyá èèyàn ní low sperm count àbí èèyàn ní azoospermia bóyá kò sí sperm kankan àbí ẹni tó ń wọ́mọ nítorí oríṣiríṣi àwọn ọ̀nà àwọn nǹkan tá a fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìṣègùn lélẹ̀ adẹ̀mọ́dé ojú àyè ẹni tó sọ pé òun wọ́mọ tó jẹ́ pé tí ò bá ti ní ẹ̀dà
abájá ti wò a máa ṣe àyẹ̀wò láti mọ nǹkan tó fà á tí ẹni tí ó ń wọ́ ọmọ fi ń wá ọmọ. Tá a bá ti rí ìdí sí ẹsẹ̀kẹsẹ̀ ni Ọlọ́run dẹ̀ máa dá lóhùn. Àwọn míì ti wà tó jẹ́ pé wọ́n ti dúró 20 years, wọ́n ti dúró 15 years, wọ́n ti dúró 10 years tó dẹ̀ jẹ́ pé ìgbà tán dọ́dọ̀ wa náà Ọlọ́run padà ó tún ṣe fún wọn. Nítorí náà ní agbára Ọlọ́run àìsàn ò ní fi ọ̀dẹ̀dẹ̀ wa ṣe ibùgbé. Bí mo ṣe sọ, mo ní number 20 Adalemo Estate, Adalemo bus stop la wà ní Sango. Tí àwọn èèyàn bá ń bọ̀ láti Òṣòdì kan wọ mọ́tò Sango, wàá bọ́lẹ̀ l'Adalemo after toll gate, wàá dẹ̀ wọ Adalemo street, number 20 ni a wà ń bẹ̀. Tàbí bóyá ọ̀nà Sango, ọ̀nà Abẹ́òkúta lèèyàn ti ń bọ̀, tó bá ti wọ ìyànà pàjá àbí kó wọ Òṣòdì, wàá bọ́lẹ̀ ní Adalemo bus stop, wàá cross sí the other side. Tó bá ti cross sí the other side, wàá rìn síwájú díẹ̀, wàá dẹ̀ béèrè, tó bá ti rí ilé epo yẹn, wàá béèrè ọ́fíìsì Bánjí Phylarny. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ pé òdú ni wá, a kì í ṣe àìmọ̀fólókò. Tẹlifóònù tẹ́ lè pè wá sí 0703 480 9006. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ tún fẹ́ WhatsApp wa náà, 08023422010, 08023422010 àbí 0705 613 1010. Títí dìgbà míì, àlàáfíà fún yín. Bó ṣe lé wa wá bá mi lálẹ́, bó sì jẹ́ kọ̀rọ̀ wá bá mi níbẹ̀. N ò fi sú ẹ wá jà pítípítí, màá fi sú ẹ wá gbọ̀n rírí. Bó bá ká tán sókè wá tún gba kùkùmbà sábẹ́, option A for abẹ́lẹ̀ rẹ̀ wò. Option A for ló fún mi ní ìdánilójú, amókó tóbi, afún okó ní ìlera tó péjú tó péye, okó tó ṣe é gbẹ́kẹ̀lé fún takọtabo, ọ̀sán pọ́n gọrígọrí, olúmọkò ọkọ abo, ọ̀pá adánrí tí ò dẹnu kọlẹ̀ rí. Gbé option A for lura kó o dábìrà fóbìnrin, ọmọge á dààmú yàtọ̀. Ìwọ Mr. Owólabí, a gbọ́ pé o lówó lọ́wọ́ àmọ́ kò ságbára, owó lásán ò ṣe é. Ogun orí obìnrin kò ì pé ìṣẹ́jú mẹ́ta ó ti dàtọ̀ yàyàyà. Premature ejaculation ló ń yọ ẹ́ lẹ́nu. Dé3 Direct ìlura kí okó rẹ kó lè tandi, kó wá di àjànàkú òdòbò jẹ́jẹ́ tí ń dóni bí ẹni ńlá gi. 3 Direct amárayá gágá. 3 Direct afúnilókun tí ò ṣe é fẹnu sọ, pàápàá nígbà eré ìdárayá. Ó yá o, ẹ sáré tètè, ẹ máa lọ sí Phylarny Global Health Center ní number 20 Adalemo Estate, Adalemo bus stop ní Sango Ọ̀tà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 07034809006 àti 07056131010. Má jáfara, ìjáfara léwu. 3 Direct, option A for. Ó yàtọ̀.